ó ṣẹlẹ̀ ẹ wá gbóhun tí Lizzy Anjorin sọ nípa Ìyábọ̀ Òjó lówe là ń lùlù àgídìgbo ọlọ́gbọ́n ló ń jó ọ̀mọ̀ràn ló ń túmọ̀ rẹ̀. iṣẹ́ kí lọmọ ń ṣe iṣẹ́ kí lọkọ ń ṣe iṣẹ́ kí ni ìyá ìyàwó ń ṣe tí ó bẹ̀bẹ̀ fowó tí ó bẹ̀bẹ̀ fọ́kọ òun ló jẹ́ kẹ́ lọ fi lọ́rin òhò nílùú onílùú ọmọ ọdún mélòó gan lọmọ yìí tẹ̀ ń pariwo ọmọ tí ò níṣẹ́ lọ́wọ́ ọmọ tí ò tí mọ báyé ṣe rí ẹbí wọn náà lọmọ tó jù lọ a ní kẹ́ fi social media yín ṣe nǹkan gidi ẹ fi social media platform yín ẹ má fi distract àwọn Yorùbá wọn kò tó poverty tẹ́ gbé sílẹ̀ yìí tí 80% Yorùbá ti kó sí òun sọ̀rọ̀ ọmọ ní ò bẹ̀bẹ̀ fowó ọmọ yóò bá bẹ̀bẹ̀ fowó bí ò bá bẹ̀bẹ̀ fọkọ ẹ mọye donation tẹ́ gbà owó téèyàn fi ń ṣoríire tẹ́ bá bẹ̀bẹ̀ fọkọ kí lẹ lọ fi ṣe ebo lẹ ń tó àṣírí ara yín pé ilẹ̀ gbọ́ bùkátà gbogbo wedding ẹ ń deceive àwọn youth ẹ ń bá yé àwọn youth jẹ gbogbo ẹ̀yin ọmọ ọ̀dọ́ tẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé pressure láwọn ìyá yín lórí mo lérò pé ìyá ẹ ti mọ bóyá máa lọ gba donation ṣe pepper dem wedding fún ẹ àwa òótọ́ ọ̀rọ̀ làwa máa sọ àwọn náà gbé fọ́tò mi síbẹ̀ o tó bá gbé fọ́tò mi síbẹ̀ èmi ò ní ta sí wọn o ọ̀rọ̀ lọ́rọ̀ kì í kàn mí ọmọ yín ò bẹ̀bẹ̀ fowó ọmọ yín ò bẹ̀bẹ̀ fọkọ iṣẹ́ kílẹ̀ yín ní lọ́wọ́ iṣẹ́ kílẹ̀ ń ṣe kí làwọn value tẹ́ ti hard mọ́ society ọmọ táwa ló bẹ̀bẹ̀ fọkọ ṣé ọmọ àwọn tó níṣẹ́ lọ́wọ́ ló ń bẹ̀bẹ̀ fọkọ ni àbọ̀mọ́ta ni ẹ jẹ́ iṣẹ́ rí gbogbo ẹ̀yin òbí tẹ́ máa jẹun ọmọ this is right time fún gbogbo yín kẹ́ lọ gbẹ́nu sí máìkì Lizzy Anjorin ti gòkè odò káfárá tó já èmi ti gbé tèmi débì kan ẹ gbọ́ mi èmi ti gbé tèmi dé ibì kan it is not about olóṣó ni wọ́n àbò olóṣó kọ́ ni wọ́n the problem is their influence in the society àwọn ò bẹ̀bẹ̀ fowó àwọn ò bẹ̀bẹ̀ fọ́kọ ṣé ọmọ tí yín bẹ̀bẹ̀ fọ́kọ ṣé èmi bẹ̀bẹ̀ fọ́kọ ṣé gbogbo ẹ̀yin alálùbáríkà tẹ́ wà lé ọkọ ṣé ẹ bẹ̀bẹ̀ fọ́kọ iṣẹ́ kí lọmọ ń ṣe iṣẹ́ kí lọkọ ń ṣe iṣẹ́ kí ni ìyá ìyàwó ń ṣe àwa máa sọ tiwa fún yín bó bá wù yín kẹ́ gbọ́ ẹ rí pé tábàkálé ní èjì àti over 10 years over 15-20 years tí àdótòṣì ti dójúlé Lizzy Anjorin mo ń fi àdótòṣì gòkè ọlá ni ìtumọ̀ ẹni wípé you can take people off street you cannot take street off people you can take people away from success you can't take success from people. Lizzy Anjorin is the definition of you cannot take success away from successful mind. Ẹni tẹ́ ẹ dáwó fún ní àná ó wà náà àwọn tó influence ọmọ títí yín. This is another beautiful color. Má gbàgbé pé aburú ló ń ṣe o because òun àtolóṣe olódo failed actress amẹ̀bọ̀ àdótòṣì Gistlover tọ́jọ́ sórí burúkú kiri. They have nothing good to offer the society. Ẹ̀bẹ̀ fọ́kọ kí ló ní ṣe pẹ̀lẹ́ lọ́ṣẹ̀sìn nínú omi ìjàpá. Ẹ̀bẹ̀ fọ́kọ ẹ̀ tó bá yẹ pé gọ́ọ̀mẹ̀ntì wa wọ́n pay attention sí society wa ni àti airport lẹ́kàn ti gan yín lápá. Fún pẹ́ lọ sílùú onílùú ẹ lọ bá íméèjì gbogbo obìnrin Nàìjíríà jẹ́. Àríkẹ́ kí ló ń ṣe ń bẹ̀yẹn náà? You don't understand? Tó bá jẹ́ pa ní ìjọba tó ń pay attention sí wa, how can a grown up lazy bastard kẹ̀dẹ̀ fún odidi Nàìjíríà ní irú image yẹn pápápá ẹ ti kúrò lórí lọ́balọ́ba ẹ ti kúrò lórí àwọn artist
ẹ ti kúrò lórí àwọn olórin ẹ ti fẹ́ sọ di country versus country. Ojú yín ajá ẹ kúrú pé gbogbo nǹkan tó ń ṣe lórí social media kò ní nǹkan kan ṣe pẹ̀lú mi.